Donald Trump ó fún Iran lọ́jọ́ méjì láti ju ọwọ́ sílẹ̀ tàbí kí òun rọ òjò iná lé wọn lórí o. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti kìlọ̀ fún ìjọba Iran pé kó gba àlàáfíà láàyè láàrin ọjọ́ méjì péré kó sì sí àárín gbùngbùn straitofhormuz tí wọ́n ń kó epo rọ̀bì gbà kọjá lágbàáyé, bí bẹ́ẹ̀ kọ́ yóò fojú winá ohun ìjà olóró Amẹ́ríkà. Trump mọ̀ sọ pé wákàtí 48 péré ń lò mọ̀ fún Iran láti ṣe bẹ́ẹ̀ kí òun tó bẹ̀rẹ̀ sí ní rọ òjò iná lé orílẹ̀-èdè náà lórí. Ààrẹ Amẹ́ríkà ìmọ̀ ló máa sọ ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan lójú òpó Truth rẹ̀. Ó ní ṣé ẹ rántí pé mo fún Iran lọ́jọ́ 10 kó tọwọ́ bọ ìwé àdéhùn alálàáfíà tàbí kó sí ojú òpó orí omi straitofhormuz. Àkókò tí ń lọ wákàtí 48 péré ìmọ̀ ló máa kù kí òjò iná kó tó bẹ̀rẹ̀ sí ní rọ̀lé wọn lórí. Ògo ni fún Ọlọ́run. Ààrẹ Donald Trump òun ló sọ bẹ́ẹ̀. Ojú ọ̀nà straitofhormuz ó mà jẹ́ alágbálúgbú omi tó gba àárín orílẹ̀-èdè Iran àti Oman kọjá. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tó ṣe pàtàkì jùlọ lágbàáyé. Ó mà kéré tán o, 1 nínú 5 epo rọ̀bì tí wọ́n ń kó kọjá lágbàáyé ìmọ̀ ló máa ń gba orí omi náà kọjá lójoojúmọ́ o. Èyí tó túmọ̀ sí pé tí wàhálà kankan tàbí ìdíwọ́ tó bá ń wáyé lójú ọ̀nà ọba orí omi náà, gbogbo ibi tí wọ́n ti ń lo epo bẹntiróòlù àtàwọn epo rọ̀bì míì ìní yóò ní ìmọ̀lára rẹ̀. Láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ó ní ìbẹ̀rùbojo ìmọ̀ ló mà ti ń wáyé lórí ohun tó ṣeéṣe kó wáyé lójú ọ̀nà ọ̀hún. Ìjọba Amẹ́ríkà ó fi àwọn ọmọ ogun ránṣẹ́ síbẹ̀ láti máa ṣọ́ àwọn ọkọ̀ ojú omi ńlá tó ń gbé epo kọjá níbẹ̀, àmọ́ Iran ni òun kò ní gbà fún Amẹ́ríkà. Iléeṣẹ́ ìròyìn BBC ti jábọ̀ pé gbogbo ìgbìyànjú láti parí ogun náà ní tùbínùbí ìmọ̀ ló mà forí sánpọ́n o. Wàyí o, Iran kò tí ì sọ ohunkóhun lórí gbèdéke tí Amẹ́ríkà fún yìí lásìkò tí wọ́n fi ń kóròyìn yìí jọ. Àmọ́ ṣáájú àsìkò yìí ó ní Iran ló ti máa ń sọ wípé gbígbó ajá lásán ní gbogbo ìdúkokò Amẹ́ríkà mọ́ òun o. Tẹ́ ò bá gbàgbé, láti àsìkò tí ogun Amẹ́ríkà àti Israel sí Iran tó ti bẹ̀rẹ̀, ó ní ọ̀wọ́n gógó ìmọ̀ ló mà ti dé bá epo bẹntiróòlù àtàwọn epo rọ̀bì míì lágbàáyé. Àdúràgbà Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kẹ́ni ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná, a dẹ̀ kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ òní yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o, àmín.